èrò tó wà níbẹ̀ yẹn tí wọ́n wá fún ìrànlọ́wọ́ mo mọ̀ pé Ọlọ́run ní ràn ẹ̀dá lọ́wọ́ mo wá ń gbọ́ táwọn mọ̀mọ́ yìí tí wọ́n ń sọ̀rọ̀ ebi ló jẹ́ kí n kó àwọn wá ta ló ń ta àpò yìí. èmi mọ̀ ń tàpò síbẹ̀ǹtì o. ẹ̀yin lẹ̀ ń tàpò. èmi mọ̀ ń tà wọn á mọ̀ bọ́n mi wọ́n sì mọ̀ rà láwìn. ọ̀pá mi ò wà fẹ́ ká mọ́ pé fífọ̀ lórí ebi ń pa mí pọ̀ ebi ń pa mí ẹ dákun o ebi ń pa mí o ẹ sì bomi lọmọ ọ̀rọ̀ mọ̀ bí ẹni ọmọ bá ṣàánú ẹ lóbi mo kọ́ tí wọn ò ṣe ń láàánú kankan mo tún mọ̀ ṣàgbé ń ṣàké ń ṣàpálí ń rè é tà ebi ń pa mí ni ẹ dákun o ebi ò ní pa yín o ebi ò ní pa yín ẹ ní jẹ owó di ẹ dákun ni ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ni o apá mi ò fẹ́ rán pè mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́pàá ara mi wíìkì ni èrè ṣùgbọ́n mo rògùn oṣù mi o ẹ dákun ebi ò ní pa yín ẹ̀ ní rí wàhálà o Ọlọ́run ní forí yín dà yín láàmú ẹsẹ̀ láàánú ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀ọ̀rẹ́ o àṣírí yín ò ní tú o ebi ni o ebi ń pa mí ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni mo fọ Ọlọ́run bẹ̀ yín o mo fi Jésù bẹ̀ yín ẹ ṣàánú mi ni o ní ìjẹ́ kankan látàárọ̀ àtọmọ yìí o. bó lọmọ ṣe jẹ́ sí pẹ̀lẹ́ kí lórúkọ ẹ dìde kí lórúkọ ẹ Àlíà bó ló jẹ́ sí. ọmọ mi obìnrin ló bì ilé ọlọ́tí ló ti pàdé bàbá rẹ̀ ilé ọtí oṣù méje mo ti gbé. sọ́kàn yẹn ṣé wọ́n béèrè ẹ̀ ni. wọn ò béèrè rẹ̀ o wọn ò béèrè rẹ̀. so ẹ̀yin lẹ ń ta pálí. èmi mọ̀ ń tàpò síbẹ̀ǹtì. èló lẹ ń tẹyọ kan báyìí. màmá ta lápò mẹ́fà. ẹyọkan bá mọ̀ mọ́ tà mórí márùn-ún wọ́n bá ṣe mí ní ń tà. 100 naira. 100 naira ni mò ń tẹyọ kan. 100 naira. ni mò ń tẹyọ kan náà tí ó tún tà mò ń tà lápò mẹ́fà fún mi. àpò mẹ́ta mò ń ra dọ́sìnì ẹ dákun ebi ò ní pa yín o ẹ ní ṣòfò ẹ dákun o ẹ ní dààmú ẹ ní rí wàhálà o ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí o ẹ ní ṣìṣe o ẹ dákun ni ebi ń pa mí o ojú mi kàn rí bá a ní o. bẹ́ẹ̀ ṣe ń sọ pé bí ń pa yín ẹ kàn jẹ́ kí ẹkún máa gbọ̀n mí ni ẹ dákun ni nígbà tárúgbó máa ń sọ pé bí ń pa òun wọ́n pọ̀ ń bẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún. mo lè sùn kò sí oúnjẹ kò sí àti màrí wọn máa ṣàánú mi àti màrí ni wọn gbóná lóúnjẹ ní gàrí ní ọjà tó wù mí rí ẹjọ mo ti dáyé ẹjẹ tó wù mí rí ẹjẹ rí o ẹ dákun ni ọbẹ̀ tí ò lè po màmá ṣe ọbẹ̀ tí ò lè po mo ní yànnà àpàjá lé nínú àkàrà ṣe lásán ni mo ti ṣe darí lónìí ẹ dákun ni o ojú mi kàn rí bá ni o ìbára alẹ́ mi ò ṣe é rí ẹ jọ̀ọ́ rí o ẹ dákun o ẹ jọ̀ọ́ torí ẹ dákun ẹ dákun ni o. ó tiẹ̀ ti tó ní tí mo ti gbọ́ ìdí tó ṣé ẹ kí ló ṣe yín kí ló ṣe yín. mo ṣàánú mi ni mo ṣàánú mi ni. kí ló ṣe yín. wọ́n ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun ẹ jọ̀ọ́ o ojú òní tí ebi ò ní pa yín o ẹ kéré oko délé o ẹ̀ka kò ní í ṣe yín o ọmọ ìtajà láàánú mi kí tó ń ṣe mí láàánú ń bọ̀ bá dín ní oṣù kọkànlá yìí ẹni ọkàdún kan tó kú. gbogbo bá a ṣe ṣe tẹ́lẹ̀ ṣe àìsàn. ọmọ kan ẹni ọmọ tí ń ṣàánú yín ẹ ń yo. ọmọ tí ń ṣàánú yín. bẹ́ẹ̀ ni. ẹni kiri. ńgbà bá oṣù kọkànlá yìí tó bá di jẹ́ sí yàrá tá a bá bọ́ ní oṣù kọkànlá yìí tó bá di mẹ́ẹ̀ẹ́dógún ẹni ọkàdún kan tó kú. òun ló dẹ̀ máa ń ṣàánú yín. ẹni ṣàánú mi. màmá kò sí nǹkan kan níbi kankan Mákindé gan tágbára rẹ̀ ká ní í ṣe fún mi. màmá ó tó ọmọ tí ń ṣàánú yín. bẹ́ẹ̀ni àjọ wa gbà láì oṣù kọkànlá oṣù ẹni sùúrù oṣù kọkànlá ní òpè ọdún kan tó kú. ọmọ tí ń ṣàánú yín. bẹ́ẹ̀ni. ọmọ tí ń fún yín lóúnjẹ. bẹ́ẹ̀ni. àwọn mẹ́rin ló wà níbí kí mo fẹ́ ṣe ẹ mà bá ń ṣí ààrẹ mo ti gbọ́ ẹ mà bá mi ṣí ààrẹ ọ̀rọ̀ obìnrin tí ẹ̀ pa mí lẹ́kọ̀ọ́ gan
ẹ má sunkún màmá yìí. ẹ̀jẹ̀ tó wù mí yẹrí ni ẹ̀jẹ̀ rí mo ṣe bẹ̀lí tí èlé epo bí n bá rẹ epo làjì láàrin àpò kan màá má fi ṣẹbẹ̀ fọ́sẹ̀ kan ilẹ̀ tí ń wá sòǹgbà àbí ọmọ yìí kò sí nǹkan kan ètí létí ẹ̀ ṣe nǹkan kan mọ́ ó ti fẹ́ sùn mọ́ fẹ́ máa ṣàgbé gan ìgbà bí ìṣàgbé wọ́n sì máa bò ní bí mo bá yàn wọ pamọ́ sanwó ọkọ mi kò sí nǹkan kan ẹ ṣàánú mi ni o ẹ̀yin náà lè kúkú ya o ebi ò ní pa yín kú o. àmì ló ń bọ kí ló ṣe yín màmá. mo bí ń pa obìnrin àtàwọn ọmọ mi lọ́wọ́ mi. kó tó di pé àwọn fídíò yìí nìṣó. ẹ̀yin àtọmọ ebi ń pa yín. ẹ rí pé ebi gbogbo ènìyàn gbogbo olólùfẹ́ ìkànnì Olójúṣọ́ọ̀sì TV mo kí wa o kú ojúmọ́ gbogbo ibi tí a wà kókó tá a wà níbẹ̀ ni mo fi kí wa kú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yà san wa o àtijọ́ àti mu kò ní nira fún wa o lórúkọ Jésù. Ebi ló lé àwọn arúgbó wọ̀nyí dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel o. Ebi ni o ebi ni tá a bá sọ ebi ọ̀ǹgà òun ló lé àwọn arúgbó wọ̀nyí o tí irun wọn ti funfun ebi ló lé wọn dọ́dọ̀ Àgbàlá Gabriel. a máa wo fídíò yìí níṣó báyìí a máa wo níṣó ẹ wo Yorùbá sọ pé ebi kì í wọnú kọ́rọ̀ mi kò tù wọ́ ebi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ ṣé ká sọ pé èèyàn náà ló pọ̀ nílùú tó báyìí. ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kí àwọn arúgbó wọ̀nyí tẹ́bi ń pa tọmọtọmọ yìí kí wọ́n lè rí olùrànlọ́wọ́ wọ́n ti wá sátọ̀ Ọlọ́run kí n má sọ pé Àgbàlá Gabriel ni wọ́n wá sátọ̀. ẹ jẹ́ ká jọ máa wo fídíò yìí níṣó ń padà bọ̀ ẹ̀yin náà kẹ́ sọ sí 2 sí 3 bẹ́ẹ̀ bá ṣe rí fọ́nrán yìí sí ó yá. ìrẹ̀ ṣiṣẹ́ tí mò ń ṣe. ọmọ ta ló ń lọ ọmọ yìí. ọmọ àbígbẹ̀yìn mi ló bí. ẹ. àbígbẹ̀yìn mi ló bí ìyá ẹ̀ ti kú. ìyá ẹ̀ ti kú. bẹ́ẹ̀ ni sọ ọ̀dọ̀ yín náà fi sí. bẹ́ẹ̀ ni. ọ̀dọ̀ yín náà fi sí. ọ̀dọ̀ mi ló wà accident nìyá ẹ̀ ní. accident nìyá ẹ̀ ní. bẹ́ẹ̀ ni mọ́rúwá nìyá ẹ̀ ń wà ó bá lọ accident. màmá tẹ bá rà àánú kílẹ̀ fi ṣe. ìbára ló mọ̀ tí màmá jalè mọ̀ ta gàrí nǹkan wóróworó ẹ̀pà gbogbo ẹ̀. ẹ lè tèlùbọ́ àti gàrí. mo lè mọ̀ ta má rówó má ti rówó tèlùbọ́ àti gàrí pé wọ́n máa ríro jẹ́ ń bẹ̀. màmá ẹ̀yin sọ pé ọmọ yín yẹn ti kú. bẹ́ẹ̀ni sà. ọmọ yín yẹn ló dẹ̀ bí eléyìí. bẹ́ẹ̀ni. so eléyìí ló wà lọ́dọ̀ yín báyìí ẹ̀yin lẹ̀ ń tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin àti ẹnìkan lọ́jọ́ wà nínú yàrá tẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni sà. tẹ bá rà àánú kílẹ̀ ṣe. má tajà náà náà. má tajà ni. àwọn ìyá yìí ti dàgbà irú ọjà wo lẹ́tà. màá máa wá nǹkan wóróbo tà bisikíìtì súwìtì ẹ máa ta gàrí àti kúlíkúlí ń ta àti èlùbọ́ òkèlè táwọn èèyàn máa ń jẹ lẹ́ẹ̀máa ta. gàrí àtẹ̀pà ni mò ń tà sí. màmá ta ẹ bá rà àánú kílẹ̀ tà. èlùbọ́. màmá yìí ló sọ pé aláàánú ọmọ àwọn ẹ bá ń ṣí àfíjò yìí ẹ bá ń ṣí ẹ mo ń gbọ́ yín. aláàánú ọmọ mi. mo ti gbọ́ tẹ bá rà àánú kílẹ̀ ṣe. gàrí èlùbọ́ wóróbo. lẹ́ẹ̀mọ tàwọn jù ta sẹ́ẹ̀dẹ̀ mọ́ jẹun ẹ pẹ̀lẹ́ màmá ẹ̀ ní sunkún ọmọ mọ́ tẹ bá rà àánú kílẹ̀ ṣe. a máa tọ̀ òróró àti epo pupa. kí ló ṣe yín kí ló ṣe yín. nígbà mo ti lásìdẹ́ǹtì mi ní ṣe nǹkan kan mọ́. ìgbẹ́ lásìdẹ́ǹtì ìbólẹ̀ ti lásìdẹ́ǹtì ìbólẹ̀ ti lásìdẹ́ǹtì ìbólẹ̀ ẹsẹ̀ ẹ pẹ̀lẹ́ lẹ́fí ń lo jí báyìí ẹ pẹ̀lẹ́ ẹ̀ṣá lè máa ta nǹkan wájú ilé ẹ wọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ wò wọ́n kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe mo rò pé tán bá tiẹ̀ rí bíi 200 àbí 250 àbí bò ní mi ì mọ̀ mi bó bá dẹ̀ jù bẹ́ẹ̀ lọ mi ì mọ̀ bí Ọlọ́run bá ṣe ràn wá lọ́wọ́ tó bí Ọlọ́run bá ṣe kódà báwọn ju 50,000 lọ́nà rí because àwọn tí a ti ṣàánú fún wọn ti pọ̀ tí Ọlọ́run ti ṣàánú fún kí la fẹ́ ṣe fáwọn ìyá mẹ́rẹ̀ẹ̀rin wọ́n pọ̀ mo kàn pík àwọn mẹ́rẹ̀ẹ̀rin jáde ẹ mọ̀ rí àánú gbà ẹ mọ̀ bá mi dìde sí wọn ojú mọ̀ ní tìyìn ẹ mà ní fi ọjọ́ alẹ́ jìyà ọ̀sán yóò ní dira dáadáa alẹ́ yín ẹ̀ ní ráre ẹ rí àánú gbà ẹ bá mi ṣí ẹ náà tí bá ní ká máa pàkáǹtì wọn lẹ́yìn kọ̀ọ̀kan báyìí mi ì mọ bó ṣe lè ṣe ẹ jẹ́ ká lo àkáǹtì ọ̀dọ̀ wa tábà wà lóhun tán bá rí àwa jẹ́ ká mọ̀ àwa pín fún wọn ní ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ní kọ̀ọ̀kan nu wọn yìí ohun tí wọ́n ń là kọjá ó jura lọ ìṣòro wọn má ti sọ pé ìṣòro wọn tí wọn challenges wọn ó jura lọ ẹ lo 01991 31544 ẹ lo 01991 31544 GT Bank Gabriel Ademola Amusan ẹ lo kílí ọ̀la tó mọ́mọ́mọ́ pẹ́ẹ́rẹ́ rìn
mo lẹ́ẹ̀ máa rẹ́rìn kílẹ̀ ọ̀la tó mọ́ mo lẹ́rẹ̀ẹ́rìn ẹ rẹ́rìn ẹ rẹ́rìn ẹ lo 01991 31544 01991 31 ẹ dìde màmá ẹ dìde arúgbó nìyí ẹ lè kúnlẹ̀ arúgbó nìyí ẹ lo 01991 31544 01991 31544 GT Bank Gabriel Adémọ́lá Amusan ẹ lò ó nǹkan bá rí àpapọ̀ fún wọn à ń mọ̀nítọ̀ wọn ó lọ bẹ̀rẹ̀ kankan bọ́n bá rí 500,000 déédéé ni bọ́n rí tó bẹ̀ déédéé ni wọ́n à ṣiṣẹ́ sẹ́nìbọ̀dì lọ́wọ́ ìwọ̀n ẹ bẹ̀bẹ̀ fáànù pé kọ́ sànú yín. ẹ dákun ṣàánú mi o ẹ lè yá mi o mo ní fẹ́ mú yẹrẹ sẹ́lẹ̀ ọmọ yóò yà rẹ̀ ọlọ́run bá yẹ gbà yín o ẹ lè jẹ́ owó di o ẹ lè sì sẹ́lẹ̀ tó rẹ̀ ṣe o. nọ́mbà mi tẹ̀lé lò láti pè àbí WhatsApp 070-54900-751 wá sóore kan fún mi bá mi ṣí àfẹ́dé kan tó lè ṣàánú àwọn ìyá yìí ẹlòmíì fẹ́ ṣàánú wọn bẹ̀ kò rí tẹ bá ṣí ẹ̀dọ̀dọ̀ wọn á rí wọ́n ṣàánú wọn torí ọjọ́ alẹ́ tiwa náà kò ní dira dáadáa ẹjá ṣàánú àwọn ìyá yìí yóò dà fún ẹni wọ́n ṣe. ẹ ṣé o ẹni sí mi o. ní Àtìyọ̀ Service TV ni a ti mú fọ́nrán yìí fún wa adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí àdìjọ wo fọ́nrán yìí pátá ẹ̀rí báyìí o ẹgbà Àgbàlá Gabriel ẹgbà lámọ̀ràn bóòlù yóò ṣe ọ̀rọ̀ àwọn ìyá wọ̀nyí sí pẹ̀lú àwọn ìyá àgbàlagbà wọ̀nyí tó jẹ́ pé kò sẹ́nìkan àfọlọ́run tí wọ́n ń sunkún lọ́wọ́ ebi ẹ bá wọn ṣí àfọ́nrán yìí mo bẹ̀ yín mo rọ̀ yín kí wọ́n lè rí àwọn tí yóò ṣàánú fún wọn tí yóò ràn wọ́n lọ́wọ́ bá a ṣe ń ṣí ẹ̀ náà ire àti àánú Ọlọ́run yóò ṣí ẹ̀ kan àwa náà ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ bá a subscribe sí ìkànnì Àtìyọ̀ Service TV ẹ wò sálẹ̀ yẹn ẹ máa rí subscribe button kò ní gbà ọ́ lọ́wọ́ wa kìdẹ́ ṣèyàn ní jàǹbá bí a ṣe ń gbọ́wọ́ lé ọwọ́ yẹn lórúkọ Jésù a fi gbé nǹkan rere ṣe a ní fi gbọ́mọ sí o gbogbo tá a bá dáwọ́ yẹn lé o máa yọrí sí rere ẹ ṣeun ó dàbọ̀.